ṣàlàyé nǹkan tí mi ṣàlàyé àwọn gbà sí nǹkan mi ọdún mọ̀ tá a bá débẹ̀ ni pé àwọn kan ń yàbàrá yàbá la bá débẹ̀ o nǹkan tí mi try sọ fún wa ni pé mo sọ pé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ kí ni ẹ̀bí àbí mo ní àwọn boys tí wọ́n bá mi ṣiṣẹ́ tó bá lọ show bí àwọn fún wa ní iye kan tá a pín tá a manage ẹ̀ tá a ṣe everything wọ́n wá débi nǹkan wá tẹ̀lé nǹkan lọ sí bí a show bí àwọn bí tó ń lọ bí club àbáwọn tó ń lọ everything ó ní iye tó ń mú wálé gbogbo àwọn boys ṣàṣe yarí ni pé àwọn tẹ̀lé Adejesu mọ́ Jésù ilé ń tẹ̀lé irọ́ kátólí ṣògbà kan máa ń pẹ́ àfi church program kìíní kan wọ́n ṣàyàpá lẹ́yìn ẹgbẹ́ ṣe àwọn boys míì tẹ́ pàṣẹ wà ń ṣiṣẹ́ papọ̀ láti bí 6 years or 5 years let's say bí 5 years now to the stand kí mo dára sọ fún yín ni pé àwọn èèyàn ò sí ń sùúrù lérè mọ́ Ọlọ́run ṣògo ni ó ń pẹ̀lú àwọn boys gan máa ń ti àwọn sàmànà tó bá di pé ẹ jẹ́ ká jíjà náà. Ọlọ́run ṣògo lẹ́yìn náà wà bẹ́ẹ̀ tí sùúrù lérè. wà á sùúrù lérè wà á Ọlọ́run ṣògo mo wà ní ìgbéga bus stop mo wà ní ìdùnnú bus stop mo wà ní àṣeyọrí bus stop gbogbo ẹ̀ pátá ìrédé bus stop pàpà. torí àpèmọ́ rẹ ní tèmi ní sọ. ẹ má bínú lẹ́ẹ̀kan gbà tẹ́ ń sọ̀rọ̀ lọ ẹni òkè ìgbà tá à ń béèrè bí Adejesu bó ṣe ṣẹ̀ wá ẹni ẹ̀sùn ẹ̀rí àwọn kan sọ Adejesu ẹ̀dẹ̀ wá sọ fún ẹ̀tọ́ àwọn wòlíì lọ ìránṣẹ́ Ọlọ́run wọ́n dẹ̀ sọ pé orin ilẹ̀ máa kọ ẹ̀jẹ̀ wọn béèrè wípé ṣé Ọlọ́run ló pè yín àbí torí ìránṣẹ́ Ọlọ́run ti kanlẹ̀ sọ pé tí gbogbo èèyàn ti ń pẹ̀ Adejesu orin rẹ̀ ni mò ń rí wájú ẹlẹ́yìn náà ṣe rò pé òkè ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run ti sọ fine ohun Ọlọ́run náà lóhun ènìyàn àmọ́ ṣé Ọlọ́run kanlẹ̀ pè yín ni àbí ńgbà tí ìránṣẹ́ Ọlọ́run ti sọ pé Adejesu yẹn orin ló máa kọ òlẹ̀ náà ṣe rò pé òkè díẹ̀ ló máa kàn àbí torí àlá tó tún bá dé. Number 1 ni pé ẹ ṣe ẹni tí Ọlọ́run bá ń ṣe tiẹ̀ ó mọ̀ Ọlọ́run mi sọ pé lẹ́yìn àlá yẹn kálá yẹn tó dé gangan èmi fúnra mi ọmọ bíṣọ̀bù lèmi fúnra mi ìyẹn ò dé fáwọn kò má tà ọ ṣe pé ẹni tó bá ti ń rìn lànà iṣẹ́ Ọlọ́run tó yẹ pé láti ìdájí láti máa jí láàárọ̀ ìsìn ní òkọ́ mọ̀mọ́ gbà kan nígbà tá a wà ní African Church ìdájí wa lọ́lágó ní 5 o'clock gbàùn àwọn tó fẹ́ wá sí morning prayer àwọn sáré wá sí morning prayer gbà yẹn láti pín kíní yẹn sí wa èmi gbọ́dọ̀ mọ̀ pé èèyàn Ọlọ́run because tó bá ti ń sọ̀rọ̀ táwọn èèyàn ti ń listen sí ẹ tó dẹ̀ pín kan tó ń sọ ó ń wúlò ní ayé àwọn èèyàn tó dẹ̀ ti mọ̀ pé o ti jókòó tí èèyàn méjì mẹ́ta ti ń listen sí ẹ tó mọ̀ pé yàtọ̀ máa ń sọ fún mi pé nǹkan tó ń ṣe ó make sense ó wà òkè àwọn orí nǹkan kan bẹ̀rẹ̀ kọ́lọ́ ń pè ní tọ́lọ́mà tó bá fẹ́ pè èèyàn fúnra ara ẹ̀ tọ́lọ́ ń ṣe pè mí fúnra mi ni wípé èmi fúnra mi mọ̀ pé tí n bá jókòó báyìí sìn tí nǹkan bá sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nǹkan méjì àwọn tó mọ̀ mí dáadáa náà sọ wọn mọ̀ pé ọ̀bọ yìí Ọlọ́run lò ní ọ̀nà kan because tí n bá jókòó mo ṣe wà yín sìn bí n bá yín sọ̀rọ̀ yín sìn tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ máa mọ̀ níwọ̀n bá tọ́lọ́run fún mi. ti wá yà lọ ìyànà wò ní. no normally tí wọ́n bá pè mí sí ní sọ́yàn church pé kí wọ́n wá kọrin bí mo ṣe máa kọrin mi yàtọ̀ sí bó ṣe máa kọrin mi yàtọ̀ sí pé ká kò kọrin ní kọrin pé a fẹ́ jó a fẹ́ lọlé àwọn kan wà àtẹ̀kọ́ tàbí mi kákọ̀ tàbí àwọn èèyàn kọ́ jó wà á jó bẹ̀t kó tó di pò lórí náà o gbọ́dọ̀ rí nǹkan kan gbámú kó dì mú lọlé so ẹni tó lọ́n bá pè yàn máa mọ̀ ni tẹ́lá tó mọ̀ kọ́ lọ́n pè mí ẹ̀yìn láti wá ṣọ̀ṣì yóò káwọ́ bí Ọlọ́run pè mí Ọlọ́run pè mí ẹ̀dá nǹkan lẹ̀ ṣọ̀ṣì yìí ẹ̀dá nǹkan lẹ̀ ẹ̀dá nǹkan lẹ̀. mi sọ wípé Ọlọ́run ò pè mí mo ń béèrè ni pé ṣé Ọlọ́run yẹ àmú tẹ́ bá sọ pé Ọlọ́run ló pè èmi ò ní sọ bẹ́ẹ̀ ó sọ pé nípa èso wọn làá fi mọ ẹ̀yin ẹ pè mí ná. àmọ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà sọ pé ẹ̀sùn ẹ Adejesu lẹ́tọ̀ àwọn àlá nìyẹn à ń sọ̀rọ̀ nípa orúkọ ni o a sọ nípa nǹkan tí nínú orúkọ tẹ ẹ ṣàlàyé tẹ ṣàlẹ̀ ẹ mo sọ fún yín pé mo ti ń kọrin tẹ́lẹ̀ pásítọ̀ yẹn ní orin ló máa kọ. mo ti ń kọrin tẹ́lẹ̀ so ó wá ní gbàtà wọn á béèrè pé báwo lorúkọ yẹn ṣe jáde èmi wá sọ fún wọn pé orúkọ yẹn àtọjú lèmi ti gbọ́ Adejesu yẹn o mi gbọ́ láti fi ọkàn jójú orin lọ gbàgbé dẹ̀dẹ̀ kíní yẹn rìn láti ìgbà tí kéèyàn sùn kéèyàn máa gbọ́ it's like pé mo lọ kọrin èrò pọ̀ so wọ́n pọ̀ gan wà sálẹ̀ wọ́n á ṣe bí stage sọ ma ṣe àwọn stage nsìn yẹn ha so mo máa ń kọrin mo ṣáà gbọ́ Adejesu mo hàn pé Adejesu yẹn wá Adejesu mo ṣáà sọ fẹ́ ni ẹ̀ ló fi jẹ́ kí ìyẹn kó ọ̀tọ̀ ní orúkọ là ń sọ ọ̀tọ̀ ní Ọlọ́run pé nínú ìtàn orúkọ tẹ́ ń sọ lọ fún wa lẹ sọ pé òkè ìgbà tẹ́lẹ̀ tọ pásítọ̀ ni àwọn orin then orúkọ ẹ̀ máa jẹ́ nìyẹn. òun tèmi tí mo ṣe béèrè ni ẹ mọ̀ báyìí mo yà àwọn olórin mi tọ́ ẹ pé Ọlọ́run ò ní pé wọn náà wá lọ́lọ́run ló dẹ́ pé àwọn Ọlọ́run ló gbà. so Adejesu gẹ́gẹ́ bí olórí ẹ̀mí tó ní ìmísí láti ọ̀dọ̀ Ọlọ́run ń tẹ́tẹ́ lè tọ́ka sí kan tàbí méjì nínú àwọn tẹ́jọ́ ń ṣe iṣẹ́ ìtẹ́ pé ìmísí tí Ọlọ́run fún wọn yóò fẹ́ bá tẹ̀yìn náà sí rẹ́gí. ẹ ṣe wọ́n pọ̀ gan-an ní tí mo rò tí mo mọ̀ dáadáa bet mi lè dárúkọ tán bet àwọn bàbá bíi Òjó Adé Ayẹwà Bọ́lá rẹ dẹ mo tún ní ẹ̀kọ́ jẹ́ pé mo tún láì dáadáa dẹ́ pé in fact máa ń jòkó tọ́ rẹ̀ báyìí ni pé àǹjọ̀nú lẹ́ni ẹ̀. tánu
Tọ́pẹ́ Àlàbí. Àǹjọ̀nú náà ìyá yìí because tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ tó bá ṣàlàyé it's like kéèyàn lọ bí ọmọ bí kéèyàn lọ sábúlé kó lọ mú nǹkan wá so èmi náà máa ń jókòó pé ẹ̀yin èmi náà gé wọn. tìwáyà bàrà díẹ̀ wọ ọ̀dọ̀ Ṣọlá Alison mọ̀mọ́ náà nù. àwọn náà try iṣẹ́ náà ṣe àwọn tó lẹ́bùn tán lọ́rọ̀ lẹ́nu pọ̀ bẹ́ẹ̀ àwọn tó lọ́n fún wọn pọ̀ gan Ọlọ́run káwa náà mọ̀ wọn. àmín. ayé bá lè jókòó tí ẹ pé kó tó wà lórin ẹni ìlọ́ọ̀ lẹ́nu iṣẹ́ ni ọ̀rọ̀ gan ló lórin because kò lè máa jó gbùgbùgbù ẹlòmíì akọrin jẹ́ pé ẹ bá kọ́ tọ́ba ìwà rò pé ṣé ni ó ń gbé fún láti inú wa ni àbí látọ̀run wa àbí àbá ló ṣe rí. báwo ló ṣe ń ṣe ìmísí ni ẹni tó náà bá fún wọn ní tá a bá béèrè á fi fún ọ. bẹ́ẹ̀ni Adejesu ẹ ṣe ìfilọ́lẹ̀ orin yín lẹ́nu ọjọ́ mẹ́ta tó yẹ pé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ayé yìí ló pé tán síbẹ̀ adẹ̀rí Mega 99 náà àwọn náà bẹ́ẹ̀ báwo ló ṣe rí nínú yín ẹ mọ̀ ẹ́ ṣe nǹkan àwọn èèyàn ńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn wọn kò jókòó tí wọ́n dẹ̀ ń bá yín sọkútù wọ́wọ́ káàkiri ẹjọ́ mílíkì ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀. nínú orin yẹn ìrédè ni ó ní níyìn lẹ́ẹ̀sìn mi dé ẹ ṣeun o níyìn lẹ́ẹ̀sìn mi dé bàbá o ẹ ṣeun o níyìn lẹ́ẹ̀sìn wa dé níyìn lẹ́ẹ̀sìn mi dé bàbá o ẹ ṣeun o níyìn lẹ́ẹ̀sìn mi dé ẹ ṣeun o ẹ ṣe Ọlọ́run ló sì mí débẹ̀ gọ́sítà lèmi tí a fi rí àwọn èèyàn ńláńláńláńláńláńláńlá ń jẹ́ ọlọ́ṣìn mi àwọn bíi Dr. Ambrose àwọn bíi bàbá Abẹ́fagbọ́rọ̀ àwọn bíi bàbá Gbọ́nyin àwọn bíi Yẹmí Àjídé àwọn bíi àbáyédàdà the good Dáre best wọ́n ti pọ̀ jù mi lè kà wọ́n ẹjọ́ tí mi ń dárúkọ mi ń gbéraga o wọ́n ti pọ̀ jù ní o ẹ ti pọ̀ jù ní ẹgbẹ́ mo dúpẹ́ pé ẹ̀rọ gbà yé mi ká because sálẹ̀ mi kí ni mo ní èdè ni mo ní ọpọlọ mélòó ni mo ní ìmọ̀ mélòó ni mo ní ṣùgbọ́n láàrin gbogbo ẹ̀ àṣẹ àwọn èèyàn láwà àdé Mega 99 Rẹ̀mílẹ́kùn Amos àwọn olórin ńláńlá ń pọ̀ gan-an fún àti mi lè kà tán gbẹ́ni tí mi dárúkọ náà yẹn lóyún náà jọ wọ́n ti pọ̀ jù kò sí tán ẹ̀mẹ́jọ mo dúpẹ́. èmi ni wọ́n ń gbẹ́nu yín tá a wá fún orin òní irú àkórí òun. ìrédè ni title ẹ̀ bẹ́ẹ̀ ní ìlẹ̀sìn mi dé tí mo fi bẹ̀rẹ̀ yẹn ni pé it's like pé kéèyàn ti bẹ̀rẹ̀ nǹkan tipẹ́ kó wá di pé láàrin bíi ọdún méjì ọdún mẹ́ta gbọ́n àwọn pèsè náà kọ̀ rò pé ọmọ yìí ọlọ́dẹ fún ẹlẹ́bùn àdè márùn-ún lọ́wọ́ gbọ́n dẹ̀ rọ̀gbà yìí nǹkan kó ń ṣòwò tí mo ní èlò mo ní fẹ́ fún àwọn pèsè náà àwọn tí mo táwọn èèyàn táwọn bíi àwọn olórin ńláńlá tó ń gbówó gidi lẹ̀ bíi àwọn gbé 200 150 lẹ̀ èdè mi wá ní wọ́n kọ̀ rò pé ọmọ yìí àríyàn kan náà pé ó máa wúlò dẹ̀ máa gbádùn ó lẹ́bùn dẹ̀ ní ọ̀rọ̀ ókè jẹ́ ká wọ́n fi rọ̀gbà yìí mi ká in fact ìjọ yẹn báyìí mo sùn mo tún jí mo sùn mo tún jí mo sùn ṣé èmi náà ní ṣá àánú ni Adejesu ẹ wá gbé adé ọ̀hún yọba yìí nísìnyí òyà orin tí ò sí nínú ábọ̀mù rárá tí mi sí ò wá gbé wá gẹ́gẹ́ bí Adejesu ẹ bá tẹ́ pẹpẹ rẹ̀ ńlẹ̀ ní Orísun. gbogbo ayé mi pátápátá ń dúpẹ́ lọ́wọ́ yín Orísun ní iléeṣẹ́ yín o ẹ ṣeun o gbogbo ayé mi pátápátá ń dúpẹ́ lọ́wọ́ yín Orísun nílé ayé mi ẹ ṣeun o torí Orísun gbàràdá Orísun ṣe bẹ́ẹ̀bẹ́ Orísun káàkiri gbogbo àgbáyé ọmọdé tàgbà ló ń gbọ́ Orísun ẹ ṣe o èyí tẹ́ ẹ ṣe fún wa gbogbo ayé mi pátápátá ń dúpẹ́ lọ́wọ́ yín Orísun ẹ ṣe o ibi tẹ́sí mi dé gbogbo ayé mi pátápátá ń dúpẹ́ lọ́wọ́ yín Orísun ẹ ṣe o ibi tẹ́ mú mi lọ. Àmín. Ògo ni fún bàbá. Ẹ bá ìka wọ ní ẹ̀mí. Ẹ̀mí dé. Okay, Adejesu ẹ o, ẹ bá fún gbogbo àwọn olólùfẹ́ bí tó ti lè kàn sí lórí social media. Jẹ́ ká pàdé ní orí Facebook Akinwunmi Akinwande Adejesu. Make sure pé o fi Adejesu bẹ́ẹ̀ o, torí bá gbé Akinwunmi Akinwande lọ, ó lè jẹ́ àwọn mẹ̀sí àmì sọ pé Akinwunmi Akinwande Adejesu. A gbé wá fún ẹ tó bá ní nọ́mbà wọn anything bẹ́ẹ̀ ẹ bá pàdé bẹ́ẹ̀. Kọ́sà ti tẹ̀ ẹ́ yóò ṣe lọ gẹ́rẹ́ pọ́npọ́n. Ẹ máa rí Adejesu dáadáa ẹ máa rí.